Ẹ̀yin èèyàn léèwé lọ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi tí a mú wá? Wọ́n ní kábíyèsí. Wọ́n dúpẹ́ lọ́wọ́ bàbá Ìjẹ̀bú fún Odùduwà House tí wọ́n fún kábíyèsí fún ọjọ́ ìbí wọn. Wọ́n ní nínú Odùduwà House wọ́n ní oríṣiríṣi section ló wà ńbẹ̀. Wọ́n ní library wà ńbẹ̀. Wọ́n ní wọ́n dẹ̀ ní èmẹ̀ ní orúkọ Tadenikawo. Wọ́n ní bàbá Ìjẹ̀bú jẹ́ èèyàn kan tó jẹ́ one of the multi-billionaire ní Nàìjíríà. Chief Clinton Adébùkún Nuọlá Adébùtù. This man was born in 24th of October. Wọ́n ti ṣe birthday wọn ní oṣù tí a wà nínú ẹ̀ yìí. A dẹ̀ mọ̀ pé Ọlọ́run á lọ rẹ̀ mí wọn, wọ́n á pẹ́ láyé. He was born in 1935 and bí a dẹ̀ ṣe mọ̀ 89 years ni wọ́n. Wọ́n ní Premier Lotto Limited. Wọ́n dẹ̀ ní billionaire ni wọ́n. Wọ́n wá láti Ìjẹ̀bú Rẹ́mọ, Ogun State. Bí a dẹ̀ tún ṣe gbọ́, wọ́n ní àwọn gangan he was into lotto, agricultural, manufacturer and real estate. Wọ́n fún kábíyèsí ní Odùduwà Heritage Building yìí. Ó jẹ́ ìwúrí fún bàbá Erin ńlá nítorí wípé ó tún máa jẹ́ kí ìlú ibi tí heritage bá wà tún gbòòrò sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa gbà síbẹ̀ láti máa ṣiṣẹ́. Ẹ mọ̀ pé gbogbo ìlú, gbogbo ẹ̀ ni àwọn èèyàn ti ń ṣe oríṣiríṣi nǹkan láti ran ìlú wọn lọ́wọ́, láti gbé ìlú wọn ní àrùgẹ. Bí a ṣe sọ̀rọ̀ Governor Adeleke lọ́jọ́sí pẹ̀lú gbogbo iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ní ìlú Òṣogbo. Bẹ́ẹ̀ náà ni kábíyèsí bàbá Erin ńlá ń ṣe iṣẹ́ takuntakun ní Ilé Ifẹ̀. Ẹ mọ gbogbo oríire àti ìdùnnú tí bàbá Erin ńlá tí wọ́n ti kó bá Ilé Ifẹ̀. Nítorí pé tí èèyàn bá ń ṣe nǹkan tó dáa, ó yẹ ká lè yin ẹni náà. Bóyá nítorí oríire tí bàbá wa ọjọ́ ìbí tán ṣe 50th birthday yìí, òun ni ó jẹ́ kí bàbá Ìjẹ̀bú kí wọ́n fún wọn ní Odùduwà Heritage yìí. Ṣùgbọ́n surprisingly, ó yà wá lẹ́nu nígbà tí wọ́n ní kábíyèsí. Wọ́n name library yìí ní orúkọ Tadenikawo. Kì í ṣe pé wọ́n sọ lórúkọ Tadenikawo, wọ́n name ẹ̀ fún. Ẹ mọ̀ pé èèyàn lè fún èèyàn ní nǹkan kí èèyàn ní lórúkọ ọmọ mi ni mo ṣí ilé ìkàwé yìí. Ẹ dẹ̀ mọ̀ pé ibi tí ilé ìkàwé bá wà, ó tún máa jẹ́ kí àwọn ìlú náà kí ọ̀làjú kó bá ìlú náà. A dúpẹ́ lọ́wọ́ bàbá Ìjẹ̀bú o. Ọlọ́run á lọ́ra ẹ̀mí wọn o. Ní agbára Ọlọ́run, wọ́n á pẹ́ láyé. Àwọn tiẹ̀ ti pẹ́ láyé ná, ṣùgbọ́n a tún gbàdúrà fún wọn sí pé k'Ọlọ́run lọ́ra ẹ̀mí wọn. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí wọ́n jèrè gbogbo iṣẹ́ rere tí wọ́n ṣe. Ẹ̀yin èèyàn lé, ìwúrí lèyí fún wa nígbà tí a gbọ́ wípé wọ́n fún bàbá wa Erin ńlá ní Odùduwà Heritage yìí. Ìwúrí gidigidi gan ni nítorí pé ibi tí ilé ìkàwé bá wà, ìlú yẹn ó ń develop sí ni. Ẹ mọ̀ pé láyé àtijọ́ kò sí nǹkan tó ń jẹ́ ilé ìkàwé. Ṣùgbọ́n láyé ìsìn, oríṣiríṣi nǹkan ni ó ti ń wà ní ìlú èèyàn. So ẹlòmíì gan kò lè parọ́ pé òun ò rí ibi lọ láti lọ kàwé. Yàtọ̀ sí yẹn, a tún gbọ́ wípé bàbá wa tún ṣe sinimá. In fact, mo fẹ́ ṣe gist yẹn but iṣẹ́ kò jẹ́ kí n lè ṣe. Wọ́n ṣe sinimá o torí a rí wọn àti màmá wa nínú Olúwa Reverend Esther Ajayi tán jọ lọ sí sinimá yẹn pẹ̀lú àwọn ọba aládé tí wọ́n jókòó síbẹ̀. Wọ́n ṣe gẹ́gẹ́ bí standard cinema ni. Èyí náà ẹ máa rí tí àwọn onítíátà
tí wọ́n máa ń gbé movie wọn lọ sí Cinemex. Wọ́n ṣe báyẹn ni. In fact, mo kan sáárá sí bàbá wẹ̀rẹ̀ ńlá. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún àwọn ọmọ ìlú wọn àti fún àwọn ọmọ Nàìjíríà ní agbára Ọlọ́run. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú wọn, á ràn wọ́n lọ́wọ́ sí o. Ìmọ̀ tí Ọlọ́run fún wọn kò ní gbà láíláí. Á túbọ̀ máa kún nínú wisdom and knowledge Ọlọ́run ni. Nítorí pé tí ò bá ń ṣe ìmọ̀ Ọlọ́run, gbogbo nǹkan tó ń ṣe wọn ní lè ṣe. A dúpẹ́ lọ́wọ́ wọn fún ìfẹ́ tí wọ́n ní sí àwọn ọmọ Nàìjíríà àti àwọn ará ilé Ifẹ̀. Ọlọ́run á jẹ́ kí bàbá wa pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá bàbá wọn o ní agbára Ọlọ́run. Wọn ní kú rèwerèwe o. Wọ́n á ṣe 60, wọ́n á ṣe 70, wọ́n á ṣe 80, wọ́n á ṣe 90, wọ́n á ṣe 100 ní agbára Ọlọ́run. Inshallah. Ẹ̀yin èèyàn lé, èyí lágbára o. Nígbà tí mo gbọ́ gist mo ní láti mú gist wá. Wọ́n nínú Queen Naomi dùn gan. Ìpè Queen Naomi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí bàbá wẹ̀rẹ̀ ńlá. Àwa náà dẹ̀ bá Queen Naomi yọ̀ nítorí wípé tí wọn bá jẹ́ ìyàwó rere lẹ́dẹ̀dẹ̀ kábíyèsí, wọn ò ní ṣe irú nǹkan tó ṣe láti fún néèmù library ní orúkọ Tadenikawo. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni mo kí yín happy birthday to you all. Long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o ní agbára Ọlọ́run. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere o ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, orúkọ mi Máṣọ́lá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Tí ẹ bá ti subscribe, ẹ subscribe kẹ́dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. À ń ṣe advert lórí ìkànnì yìí, ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. A dẹ̀ ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers, gbogbo ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ gbogbo yín sókè. Ẹ ní sọ̀rọ̀ jẹ, ẹ ní sọ̀rọ̀ mu o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ọdún ń lọ sópin, ṣùgbọ́n ọdún yìí kò ní gbé wa lọ, kò ní gbé wa dì. Ní agbára Ọlọ́run, a máa jọ ṣe ọdún tó ń bọ̀. Èmi àti yín ni ní àṣẹ Ọlọ́run. Mo kí yín happy new week. God bless you. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.